dédé àsìkò gbogbo tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí a gbàdúrà bábáwọ́ olùfẹ́ wa wọn agbẹ́yìnká ṣe ń lọ́ba fún àánú àsojú rẹ̀ ńlá àti àrígbà àtúntì rí ọjọ́ ajé mìíràn èyí tó kẹ́yìn nínú oṣù ìkíní gbogbo èèyàn àti ọlá ní fún orúkọ yín fún orí ọ̀fẹ́ ńlá ńlá tí kò ṣeé fowó rà yìí àdúpẹ́ fún àánú tí ó mú wa borí tí ó sọ wa di èní ògo ní forúkọ mímọ́ yín ọ̀rọ̀ tá ò gbéyàwó lẹ́nu yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere a ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Wíwọ̀ ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ ení ọjọ́ ajé ọjọ́ 26 oṣù kínní àkòrí tí a ó gbéyàwó lẹ́nìí sọ wípé dá àwọn tó ti sáko lọ padà sípò dá àwọn tó ti sáko lọ padà sípò a mú àkọ́sórí wa nínú ìwé Júdà orí ìkíní ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ìkẹtàléníogún a sì mú bíbélì kíkà wa nínú ìwé Lúùkù orí 15 ẹsẹ̀ ìkíní dé ìkeje nígbà tí a mú bíbélì ọlọ́dọọdún kan tí a mú nínú ìwé Ẹ́kísódù orí 15 títí dé orí 17 a ó sì kọ orin ìkẹrin a ó ṣiṣẹ́ ọmọ Ọlọ́run ni wá. Àkọ́sórí ẹ máa ṣàánú fún àwọn tí ó ṣe iyèméjì ẹ máa gba àwọn ẹlòmíràn là nípa fífà wọ́n yọ kúrò nínú iná kí ẹ sì máa ṣàánú pẹ̀lú ìbẹ̀rù kí ẹ sì kórìíra ẹ̀wù tí ara ti sọ di èérí. Ìwé Júdà orí ìkíní ẹsẹ̀ ìkejìléníogún títí dé ìkẹtàléníogún bíbélì kíkà wà láwọn nínú ìwé Lúùkù orí 15 ẹsẹ̀ ìkíní dé ìkeje tí ó kà báyìí gbogbo àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ sì súnmọ́ láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àwọn Farisí àti àwọn akọ̀wé kùn wípé ọkùnrin yìí gba ẹlẹ́ṣẹ̀ ó sì ń bá wọn jẹun ó sì pa òwe yìí fún wọn ọkùnrin wo nínú yín tí ó ní 100 àgùntàn tí ó bá sọ ọ̀kan nù nínú wọn tí kì yóò fi mọ́kàndínlọ́gọ́rùn-ún ìyókù sílẹ̀ ní ijù tí kì yóò sì tọsẹ̀ èyí tí ó nù lọ títí yóò fi rí. Nígbà náà ó sì rí tán ó gbé lé èjìká rẹ̀ ó yọ̀ nígbà tí ó sì dé ilé ó pe àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn aládùúgbò rẹ̀ jọ ó wí pé ẹ bá mi yọ̀ nítorí mo rí àgùntàn mi tí ó nù. Wọ́n sì wí fún un pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ayọ̀ yóò wà ní ọ̀run o. Mo sì wí fún yín pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ayọ̀ yóò wà ní ọ̀run lórí ẹlẹ́ṣẹ̀ kan tí ó ronúpìwàdà jù lórí olóòótọ́ 99 lọ tí kò ṣe àìní ìrònúpìwàdà. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní èní ọjọ́ ajé. Ṣé o mọ ẹnìkan tó ti jẹ́ kìrìsìtẹ́nì tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ó padà sínú ayé? Bí bẹ́ẹ̀ bá ní kí ni o ṣe láti mú ẹni náà padà sọ́dọ̀ Kristi? O lè sọ pé o ti gbìyànjú láti bá wọn sọ̀rọ̀ nípa pípè padà sọ́dọ̀ Kristi ṣùgbọ́n o kò ṣe àṣeyọrí. Ṣùgbọ́n ṣé o ti gbìyànjú lẹ́ẹ̀kan sí? Ṣé ìwọ yóò jẹ́ kí ẹni náà máa bá a lọ lójú ọ̀nà tí ó lọ sí ọ̀run àpáàdì ni nítorí pé ìwọ kò fẹ́ kí ó tún kọ ìmọ̀ràn rẹ mọ́? Lọ́pọ̀ ọdún sẹ́yìn àwọn ọmọ ìjọ kan àti èmi a tọpasẹ̀ ọmọ ìjọ kan tí ó ṣubú kúrò nínú ìgbàgbọ́. A sì dúpẹ́ pé ó tún padà wá sọ́dọ̀ Kristi o. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ ó tún ṣubú ó fi ìjọ sílẹ̀. A ṣe gbogbo ohun tí a lè ṣe láti mú un padà wá sínú Kristi àmọ́ kò sí dá wa lóhùn. Èyí sì mú mi sọ pé ó ti sún mi jàre èmi yóò fi ọkùnrin yìí sílẹ̀ o kí ó ṣe ohun tí ó bá wù ú. Ọ̀pọ̀ ọdún lẹ́yìn náà mo lọ wàásù ní Ilé Ifẹ̀. Lẹ́yìn tí mo parí iṣẹ́ ìránṣẹ́ mo fẹ́ padà sí Èkó ṣùgbọ́n Ọlọ́run sọ fún mi pé kí n kọjú sí ọ̀nà ìdàkejì. N kò mọ ibi tí Ọlọ́run fẹ́ darí mi lọ títí tí mo fi dé àdúgbò tí arákùnrin yìí ń gbé. Nígbà náà ni mo mọ ohun tí Ọlọ́run fẹ́ kí n ṣe. Mo lọ sí ilé rẹ̀. Nígbà tí mo sì dé ibẹ̀ ìyàwó rẹ̀ sáré sọ fún mi pé mo ti wá o mo wá láti ṣàbẹ̀wò wọn. Kò gbàgbọ́ o ó rò pé ìyàwó rẹ̀ ń ṣe eré ni títí ó fi pàdé wa.
ó sì rí mi tí mo dúró dè. Ìbẹ̀wò yẹn nìkan ni ohun tí ó gbà á láti padà sínú ìgbàgbọ́. Ó ṣeé ṣe kí ó sọ fún ara rẹ̀ pé tí ó bá tún ti lè rántí mi, tí ó sì tún tọ̀ mí wá lẹ́yìn gbogbo ọdún wọ̀nyí àti gbogbo ìkọ̀sílẹ̀ tí mo ti ṣe, ìfẹ́ rẹ̀ fún mi ó dájú nìyẹn o. Èmi yóò sì tún padà sí ọ̀dọ̀ rẹ̀. Olùfẹ́, má ṣe fi ẹnikẹ́ni tí ó ti sáko lọ sílẹ̀. Máa tọpa wọn pẹ̀lú àdúrà. Má sì jẹ́ kí ó sún ọ títí tí ẹ̀mí mímọ́ yóò fi fara hàn wọ́n, tí yóò sì fọwọ́ tọ́ wọn lọ́kàn láti padà wá sínú ìgbàgbọ́ lẹ́ẹ̀kan sí i. Ìpè láti orí ẹ̀rọ abánisọ̀rọ̀ kan ṣoṣo tàbí ìbẹ̀wò kan ṣoṣo láti ọ̀dọ̀ rẹ lè gba irú ẹni bẹ́ẹ̀ kúrò ní ọwọ́ ọ̀run àpáàdì. Mọ̀ọ́mọ̀ tọpa àwọn tí ó ti ṣubú kí o sì tún mú wọn padà wá sọ́dọ̀ Ọlọ́run. Nínú ẹsẹ̀ àkọ́sórí wa òní, Bíbélì sọ nípa fífi inú rere hàn sí irú ènìyàn bẹ́ẹ̀. Máa bá wọn sọ̀rọ̀, má sì dáwọ́ dúró láti máa gbàdúrà fún wọn títí tí wọn yóò fi tún padà wá o. Rántí pé èrè ńlá wà fún ẹni tí ó gba ẹ̀mí là. Gẹ́gẹ́ bí Bíbélì ti sọ lónìí, gẹ́gẹ́ bí Bíbélì ti sọ, àwọn tí ń mú ọ̀pọ̀ ènìyàn padà sí òdodo yóò tàn bí ìràwọ̀ títí ayérayé. Ìwé Dáníẹ́lì orí 12 ẹsẹ̀ 3. Kókó ọ̀rọ̀ ìṣe: tí o bá mọ ẹnìkan tí ó ti padà sẹ́yìn, fi àdúrà ránṣẹ́ sí irú ẹni bẹ́ẹ̀ lónìí. Ìjà sọ pé bàbá mi, Ọlọ́run aláàánú jùlọ, ìwọ tí o pọ̀ ní àánú, Olúwa, bí a bá rí ẹnikẹ́ni tí ó ti padà sẹ́yìn nínú ìdílé wa, nínú ẹbí wa, nínú ìjọ wa, Ọlọ́run jọ̀wọ́ bá wa mú wọn wá, fọwọ́ tọ́ wọn lọ́kàn, má jẹ́ kí wọ́n lọ sọ́run àpáàdì. Ikú àti àjíǹde rẹ kò gbọ́dọ̀ já sásán lórí wọn. Bá wa rántí wọn àti àwa pàápàá tí o fún wa ní oore ọ̀fẹ́ láti dúró nínú rẹ. Fún wa ní oore ọ̀fẹ́ láti lè máa gbàdúrà fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kí wọ́n lè padà tọ̀ wá. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.